eléyìí tí a ṣe léyìí ó ń ṣe bọ́sítọ̀pù. ìrọ̀lẹ́ ẹ̀sìn Yorùbá lẹ́kọ̀ọ́. ó ṣe bọ́sítọ̀pù. èmi tá a lọ ní ìpàdé yìí sísọ. èmi ni mo sọ fún Toliat, mo kọ lẹ́tà sí ibi èmi ò fẹ́ kó wá. báwo ló ṣe máa dé ilé ọlọ́dẹ ẹjọ́ ọ̀pọ̀ máa kí ni níwájú mi àjẹsàgbọ́ pé èrò tó ń kí yẹn ọlọ́pàá rẹ̀ ló ń sọ̀rọ̀. ìwé tó fẹ́ lọ sí court tó fẹ́ lùsì ní tó fẹ́ wí ní o fẹ́ wí ní àgbẹ̀ ìjọba ó lè bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. ó fẹ́ yí nílé mi àbúrò lọ sí ẹgbẹ́ sọ̀rọ̀. kí ló dé ní ọlẹ́ ẹjọ́ fún? ẹgbẹ́ dé ní ọlẹ́ ẹjọ́ láti nínú mẹ́rẹ̀ ni ọlọ́ òṣèlú nínú mẹ́rẹ̀. ẹgbẹ́ ìyẹn lè fi ẹjọ́. àbí òwe ní ọlẹ́ ẹjọ́ ó lè gbé ní ọlẹ́ ẹjọ́ kó wá láti gbàdúrà kí n dúró lẹ́yìn ètò gbàdúrà tó gbà fún mi àṣẹ. èmi ò ń bẹ̀rẹ̀ yóò lè gbé nígbà tí mo ṣàlùfáà ṣe máa gbé ọmọ ẹjọ́ máa gbé ọmọ ọ̀dọ́ mi máa gbé lọ sí ilé ẹjọ́ àwọn dúró àwọn àbàdúrà àwọn ṣàlùfáà rẹ̀. ṣé mo gbé lọ sí ẹjọ́ tó ní mo fẹ́ lù sí ṣé mo fẹ́ lù yìí mo lè gbé lọ sí ẹjọ́ àbí ó lè lọ sí ẹjọ́ tó ìdí tí mo fi sọ fún mi yẹn wípé kó má wá sí ààfin mi o láti wá ṣàdúrà fún nǹkan tó lè ṣẹlẹ̀ tó ń ìpọ̀tà ìsẹ́yìn òun ni wípé ààbẹ̀ kí wọ́n sọ wípé ààbẹ̀ kí Toliat wá nítorí ààbẹ̀ kí wọ́n máa ṣàdúrà mùsùlùmí láàfin wọn òun ló dé tó yẹ pé ní ọjọ́ bíi eléyìí ni mo ṣe láti sẹlẹ̀bẹ̀tì ìfẹ́ congratulate ẹni tí a kì í jẹ kájọ tó jẹ́ ní jẹ́ a ṣe ìsáàbì because mistake is a new àgbọ̀dọ̀ lè tẹ̀lé ìgbẹ́. ilé ẹgbẹ́ sọ fún mi tí bá ń lọ ọdún tí mo fi ṣe àlùfáà ìsẹ́yìn ni mi jẹ́ ọ̀gá àfáà ilẹ̀ ìlọ ìpamọ́ ìwà tí bá ń lọ nínú rédíò Toliat ẹ̀rọ náà gbé mo ti ṣe iṣẹ́ nígbà tó ń ṣe ọ̀pá àbúrò. Ilé òkè èmi ò lọ sí yóò mọ̀ nípa ìsìn tó bẹ́ẹ̀ kí lè mọ̀ nípa ìsìn. But àwọn òbí lọ sí orí púpìtì àwọn máa ń pè é. Kí n lọ sí orí púpìtì ká máa bú ọba àbúrò. Ẹ̀yìn ní Mùsùlùmí lẹ́sẹ̀ ìyàwó ṣe. Èlú sí ọ̀pọ̀ tí mo rí tí ọ̀gá yín tó. Kábíyèsí o. Mo káà ní ìbọn tí ìbáàmù ṣe ní orí nígbà yàtọ̀ nígbà yẹn àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ ìwọ́n táwọn àbá ń ṣe tí a bá ti dé orí ibẹ̀. Àwọn àyíká kọ́wẹ̀ náà àwọn àyíká ìsẹ́yìn kọ́wẹ̀ náà wọ́n máa sọ pátákátá o. Bó ṣe ló bọ́ ọ, but àyíká tó bá jẹ́ àyíká òun dé ibẹ̀. Nítorí ibẹ̀ yẹn ní bàbá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́, Ọlọ́run ọba ó dá gbogbo wa.
olùdàpẹ́ nípa máa ń fi ọ̀pọ̀ tí a bá gbé orí fìtì. Àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní orí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ó tàn mọ́ ọ̀rọ̀ tiẹ̀ ni. Ó ń ṣe ọ̀rọ̀ yìí pé ibẹ̀ láti wá máa bú ọba rẹ̀. Báwo máa sọ pé ọ̀daràn òun lọ́ba rẹ̀. Ní orí ẹ̀yìn mùsùlùmí bẹ́ẹ̀ ṣe. Ẹni tí ẹ fi ṣe aṣọ díẹ̀ sí ní òfin ilé tí òun ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ wípé ìjọ tí bẹ́ẹ̀ tí mo fi sọ fún wípé ẹgbẹ́ bá ní inú èèyàn tó máa darí ẹ̀sìn ní ààfin wa. Parapọ̀ yìí ló ń ṣe láti jọ ìlú ẹ̀kọ́ parapọ̀ iṣẹ́ ẹ̀kọ́ nìyẹn. Àìnídìí máa tó máa ṣe fún wa. Tó jẹ́ máa jẹ́ aṣojú mi ọ̀pọ̀lọpọ̀ ìpàdé àwọn ayẹyẹ oríṣiríṣi ló máa ń pè mí sí ẹni tó máa jẹ́ aṣojú mi láti ṣe. In the Muslim community, mo rí pípẹ́ ẹni tó máa jẹ́ aṣojú mi. Tí owó ò bá lọ, ọ̀rọ̀ àbùdá á lọ, ọ̀gbìn ló máa jẹ́ aṣojú mi. Nítorí a ti wà ní ẹnu kiri yìí, àdéhùn títí láti fẹ́ báyìí. Ààfin yìí ó láti ní aṣojú. Ó láti ní ẹni tó jẹ́ pé every Friday máa gbàgbà mi. Aláti ní ẹni tí ó ń jẹ́ aṣojú wa láti tó jẹ́ pé bàbá àti gbọ̀ pé every Friday ẹni ìlú máa ní ìlú àtẹ̀wé wa. Tí bá ní anything, tí bá fẹ́ kí àwọn mùsùlùmí wá gbàgbà fún ẹni tí máa mú ẹni tí máa lò. Mo fẹ́ lu ẹ̀rọ. Sọ̀rọ̀ ilé ẹ̀rọ wọn nǹkan tí a fẹ́ ní ààfin ìṣọ̀mù ìlú Ògbómọ̀ṣọ́ òun ni mo sọ yìí. Àyè ìfọwọ́sẹ́ ìlú. Ẹ ṣe.